gbọ́ mi Jàdí Àrà ló bí Fùṣẹ̀gbùwà ọwá tutù bí òsù òun ló bí Jàdí Àrà Jàdí Àrà tó wá bí Fùṣẹ̀gbùwà ní kọ́kọ́ ni Jàdí Àrà bí o Jàdí Àrà bí ọmọ tó pọ̀ ọ̀tá àwọn tó ń ṣe mítì níbòmíì ó yé wọn ń ṣe lórí ara wọn ni nítorí pé ibi tó yè kàn òun ni Fùṣẹ̀gbùwà Royal Ruling House ìdílé mẹ́rin ló ń jọba níjẹ̀bú Òde ìdílé Aníkìláyà wọ́n ti lọ. Ẹ wo gbogbo àwọn aráàlú wọn jáde síta ọ wọn ní Alhaji K1 pé wọn ò ṣe ọmọọba rárá pé wọn ò tán mọ́ ìdílé ọba wọn níbo làwọn ti ń ṣe mítìn tí wọn ò bá wọn ṣe mítìn wọn níbo làwọn ti ń ṣe mítìn ní kọ̀ọ̀rọ̀ tí àwọn gbọ̀ngàn ò fi jáde wá sí àárín ibi táwọn ti ń ṣe mítìn tó bá jẹ́ pé lóòótọ́ ọmọọba ni wọn àbí ìdílé wọn tan ọmọọba àbáwọn gangan tan ọmọọba àbí bóyá fámìlì wọn àbí fámìlì ilé ìyá ni àbí fámìlì ilé bàbá ló tan ọmọọba wọn ní wẹ́ẹ̀tà Alhaji K1 tí wọn ò fi jáde ẹ wo ẹ má gbọ́dọ̀. ìdílé ẹbí Fùṣẹ̀gbùwà lábẹ́ àdarí ọmọọba Adédòkun Ajídàgbà. ẹ ṣe adágún wọn ti lò. ẹ wá ìwé ní kábàámọ̀ ojú aṣojú wọn fi ilé Fùṣẹ̀gbùwà bá máa jáde ojú èké. nínú ẹ̀ lẹ́kọ̀ọ́ ìlú aṣojú ẹ̀ má lọ alájẹ ṣùgbọ́n ìtọ́jú àwọn. olórí ẹbí òkè ìsàwọn ẹkú àti agbóhùn ọmọ arísàwọn òkú lọ́wọ́ wájú àwọn lọ́wọ́ àwọn kábíyèsí láti ṣe ẹ̀dọ́ àwọn àgbà ẹ̀kí gbogbo ẹ̀kọ́ mo dúpẹ́ ní Ọlọ́run pé ìpàdé tá a ṣe ní Àgùnṣẹ̀bí ńlá inú wa dùn gbogbo ọmọ ọba pátá la ṣe self introduction ní ọ̀dọ̀ olórí ẹbí Fùṣẹ̀gbùwà Royal Ruling House tí ọmọ ọba Adédòkun Ajídàgbà darí wa gbogbo wa péjú pọ̀ àdè ṣe mítìn yẹn ó wà sọ́ẹ́sọ́ àdúpẹ́ so ológun Ọlọ́run ìdílé wa yìí gangan nínú Fùṣẹ̀gbùwà Royal Ruling House ọmọ ìyá kan náà ni wá ibẹ̀ láti máa yọ ọmọ òye sókè ológun Ọlọ́run. Àgùnṣẹ̀bí ńlá ní ibẹ̀ ni ó jẹ́ ancestral house gbogbo àwọn ọmọ ọba pátápátá àwọn tó ń ṣe mítìn níbòmíì ó yé wọn ń ṣe lórí ara wọn ni nítorí pé ibi tó yè kàn òun ni Fùṣẹ̀gbùwà Royal Ruling House ìdílé mẹ́rin ló ń jọba níjẹ̀bú Òde ìdílé Aníkìláyà wọ́n ti lọ 65 years wọn ò tún lè máa gbéra wọn náà tún fẹ́ jẹ ọba nígbà tó yẹ pé ó tún kan ìdílé tiwa báyìí Fùṣẹ̀gbùwà Royal Ruling House ló kàn ibẹ̀ pẹ̀lú Ọlọ́run láti máa fa ọmọ òye sókè. orúkọ mi ni His Spiritual Majesty Adégbémi Tajudeen Bello the Ẹniṣẹ́mu Leguru Elu of Ìjẹ̀bú land Fẹ̀sọ̀gbádé Ojúrí 1 a wà níjẹ̀bú Òde ní Àgùnṣẹ̀bí mo pẹ̀lú ìkan lára àwọn ọmọ Àgùnṣẹ̀bí láti ilé Jàdí Àrà èmi lọmọ Ajífara Ọjọ́fà gbóhùn ọba èmi ni ọmọ olówó tó joyè méjì pọ̀ ó jẹ Dàgúrèwé Ìdọ́wá ó jẹ Àwùjalẹ̀ gbogbo Ìjẹ̀bú ní tilé toko èmi ni ọmọ múramúra tí ń ra igba ẹrú lóòjọ́ ẹnikẹ́ni tí a bá mú láti ilé Fùṣẹ̀gbùwà èmi á rọ gbogbo wa pé ká gbárùkù tì torí pé gbogbo wa lọmọ ọba Ìjẹ̀bú á rójú Ìjẹ̀bú á tùbà ọmọdé ilé wọn á rí jẹ àgbà ilé wọn á rí jẹ àwọn arúgbó wa wọn túbọ̀ kó wa jẹ̀pẹ́ Ìjẹ̀bú ò ní gbóná tewétewé atare Ìjẹ̀bú kò ní gbóná tegbòtegbò torí pé àṣẹ òrìṣà lẹ́nu mi ọmọ Ìjẹ̀bú ò ní tọrọ jẹ ọmọ Ìjẹ̀bú a ò ní tọrọ mu a máa rí bá ti ṣe
a máa rọ́nà gbégbà. Gbogbo ọmọ Ìjẹ̀bú pátápátá ní tilé toko, ibikíbi tá a bá dé adẹni àríjó, gbogbo ibi tá a bá ti dé adẹni àríyọ̀, gbogbo wa pátápátá la máa dẹni àríṣẹ̀yẹ. Ibi là ń pè ní àgùnṣẹ̀bí. Ẹ̀dá ò ní wà kó má lágbolé, kò sì sí ẹ̀dá tó máa wà tó ní lórísun. Orísun gbogbo wa lòun leléyìí, ibi tí gbogbo wa ti lọ leléyìí, agboolé gbogbo wa rèé. Àwọn kan ń bẹ ní Ojọ́fà, àbẹ́ẹ̀gbọ́, àwa nísìnyí ni ọmọ Jàdíàrà ní Ojọ́fà, ọmọ Jàdíàrà oníyanrìn, àwa náà ń kì ní ọmọ Ajífara Ojọ́fà gbóhùn ọba. Ibi ni gbogbo wa ti lọ. Àgùnṣẹ̀bí là ń pè bí, kò sí ọmọ àgùnṣẹ̀bí, àbẹ́ẹ̀gbọ́ mi. Jàdíàrà ló bí Fùṣẹ̀gbùwà, ọwá tutù bí òsù, òun ló bí Jàdíàrà. Jàdíàrà tó wá bí Fùṣẹ̀gbùwà, Fùṣẹ̀gbùwà ní kọ́kọ́ ni Jàdíàrà bí o. Jàdíàrà bí ọmọ tó pọ̀. Ní gbogbo ọba tó ti jẹ Àwùjalẹ̀, kò sí ọba tó bímọ tó Jàdíàrà, kò sí ọba tó ní ìyàwó tó Jàdíàrà. Nítorí ìdí èyí, àwọn ọmọ Jàdíàrà wọ́n fọ́n káàkiri, kò síbi tẹ́ máa dé tẹ̀ ní bá àwọn ọmọ Jàdíàrà. Ṣùgbọ́n Fùṣẹ̀gbùwà, àbẹ́ẹ̀gbọ́, òun ni wọ́n fi gèsè ti orúkọ gbogbo wa. Torí ní ayé àtijọ́, nǹkan tí ẹ̀gbọ́n bá ti ṣe ó bá àbúrò lára mu, nǹkan tí àbúrò bá ti ṣe ó bá ẹ̀gbọ́n lára mu. Kì í ṣàwọn ọmọ Fùṣẹ̀gbùwà nìkan ló ní ẹ̀tọ́ sí adé Àwùjalẹ̀, torí pé Fùṣẹ̀gbùwà ìkan lára àwọn ọmọ Jàdíàrà ló jẹ́. Àbẹ́ẹ̀gbọ́ mi, nípa ìdí èyí, ọmọ Jàdíàrà lèmi, ọmọ Ajífara Ojọ́fà gbóhùn ọba. Àbẹ́ẹ̀gbọ́ mi, nípa ìdí èyí, gbogbo wa lọmọ ọba o. Àmọ́ nǹkan tó jẹ èmi lógún, òun ni pé ẹnikẹ́ni tí adé yìí bá jámọ́ lọ́wọ́, ká ṣe kí ni, ká gbárùkù tì, torí pé ilé fìdípọ̀tẹ̀ ló máa kàn. Nǹkan tí Fùṣẹ̀gbùwà bá dẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, àbẹ́ẹ̀gbọ́ mi, ó dàbí template ni. Àbẹ́ẹ̀gbọ́, torí ọmọdé ò bá tàn, ó yẹ kó bá àrọ́bá. Àwọn ọmọ tó wà láyé nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn 65 years tí bàbá wa Adétọ̀nà tí wọ́n lò, ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ ibi tí wọ́n ṣe kí ni, tí wọ́n ṣe ń jọba mọ́. Agẹmọ tí ò bá dẹ̀ súnmọ́ bàbá ẹ̀, ó máa gbẹ́rù gbàbòmíì, obìnrin dẹ̀ máa wò ó, tó bá ṣépè fún wọn kò ní mú wọn o. Nípa ìdí èyí, mo gba gbogbo wa nímọ̀ràn, àtọmọdé àti àgbà, ibikíbi tá a bá ń lọ, ká máa mú àwọn ọmọ wa dání, torí ọjọ́ tèmi kọ́, nítorí ọ̀la ni. Táwọn bàbá wa ọba kí ń máa wá sí Àgùnṣẹ̀bí, ànímọ̀nà lé. Nípa ìdí èyí, mo gba gbogbo àwọn òbí tí ń bẹ láyé, ká máa gbìyànjú, ká máa fojú àwọn ọmọ wa mọ nǹkan tó bá ń jẹ́ nǹkan wa. Nípa ìdí èyí, ilé bàbá mi òun ni Fùṣẹ̀gbùwà, ilé ìyá mi òun ni Légùrù Àjísà. Bí èèyàn bá dẹ̀ tún lé ìyá ẹ̀ ṣe, ó di dandan kó tún lé bàbá ẹ̀ ṣe, àbí? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba, mo jẹ ọba nílé ìyá. Àbẹ́ẹ̀gbọ́, láìpẹ́ láì jìnà, láṣẹ bàmí Èdùmàrè, èmi náà ni máa tún jẹ ọba nídìílé bàbá mi. Tá bá tún lè yá wa ṣe, ó yẹ ká tún ilé bàbá wa ṣe. Àmọ́ ohun tó jẹ́ pàtàkì fún èmi ni wípé gbárùkù tì, ẹnikẹ́ni tó bá jámọ́ lọ́wọ́, ká gbárùkù tì, ká ṣe kí ni, ká fira wa ṣe òṣùṣù ọwọ́ ẹyọ kan, ká ba lè gbálẹ̀ mọ́. Igi kan kò lè ṣe kí ni, kò lè dágbó ṣe, gbé kémi gbé. Olórí ẹ. Ṣebí ọba kan ló sọ ń sìn wípé ìdílé ìyá òun lòun ti jọba. Ẹ̀yin tẹ́ wá ń sọ pé K1 ni ọmọbìnrin, wáyé tẹ́ wá ń sọ pé K1 ò lè, torí pé ó jẹ́ ọmọbìnrin kò lè jẹ́. Ṣebẹ́ nìkan lágbọ́n sí i tó jẹ́, torí pé ó dẹ̀ jẹ́ ọmọbìnrin. Kọ́lọ́run bá lọ́jọ́ ìlànà, kọ́lọ́run ṣàánú wa o. Bí táwa mọ̀, òun ni bàbá wa Ajídàgbà, tí gbogbo ayé ń pè ní Bàbá Jogbo. Ọ̀túnba Ajídàgbà, òun ni àwa mọ̀ gẹ́gẹ́ bí olórí ẹbí titi wa. Àbẹ́ẹ̀gbọ́ mi, olórí ẹbí titi wa òun ni Ọ̀túnba Ajídàgbà ní agboolé Fùṣẹ̀gbùwà ní Àgùnṣẹ̀bí ní ilé ńlá. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun gan bàbá wa. Orúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn tó ń wà. Orúkọ mi kò yí padà, His Spiritual Majesty Adégbémi Tajudeen Bello, the Enishemu Leguru, Elu of Ijebu Land, Fẹ̀sọ̀gbádé Ojúrí 1. Ẹ ṣé olóòtú. Orúkọ mi Prince Ọ̀túnba Adédòkun Ajídàgbà.
olórí ẹbí Fúṣẹ̀gbùà ruling house ìdílé kan kò mọba lẹ́yìn olóògbé ọba Adétọ̀nà ti jáde náyé. Ìpàdé ẹni ráṣẹwé fi ó jẹ́ àfikún dédé yá ti ń ṣe bọ̀. Ó dẹ̀ tún fún ẹni náàyè láti ṣàlàyé rí àwọn ọmọ ọba etí gbà fọ́ọ̀mù rẹpẹtẹ wọ́n ti lé ní 55 láti screen àti yẹ̀wé wọn wò àti yẹ̀wé wọn wò ká tó mọ̀ ọ̀rọ̀ ọmọ ọba rán máa jẹ́ adẹ́tù fún ọ́nẹ́sì àti yẹ̀wé wò ẹnikẹ́ni ìbá yege àyẹ̀wò o kó máa retí pé àbátúpẹ́ wọn lórí kejì kọ́ wọn wá ká máa tún fọ̀rọ̀ wádìí nẹ́rù wọn kọ́ máa sọ dédé inú ọ̀fẹ́ àti bá a ti fẹ́ ṣe ọ̀fẹ́ ni o lọ́ máa wá lórí ẹ̀kejì á béèrè owó wọ́n ti san owó introduction àdẹ́tì yẹ wọn wò mo dẹ́ ti jábọ̀ wọn fọ ibà ṣiṣẹ́ dére o inú wọn wá dùn inú wọn dùn lọ́pọ̀lọpọ̀ àwọn bí ọgbọ̀n rírá ìwà nínú wọn àwọn rírá ìwà ránṣẹ́ síwájú fọwọ́n nírá ìwà àpapà inú dédé lédùn àwa fún wọn náà ní ìjẹ́ àbọ̀ ibi mi ṣiṣẹ́ dé inú wọn dùn wọn ká fún wọn náàyè láti sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn sọ̀rọ̀ wọn dẹ̀ dúpẹ́ púpọ̀ fọ lóòótọ́ ni àpẹẹrẹ tí wọ́n ò sọ fọ wọ́n ti ń jọba nílẹ̀ Ìjẹ̀bú ọba ara ẹ̀ máa jáde láti ilé ńlá Gúnṣẹ̀bí ọba ẹ̀ máa tún jáde níbẹ̀ fọ dédé Ìjẹ̀bú lápapọ̀ dédé àgbáyé lápapọ̀ ẹ̀ máa fọ wọ́n mọ̀ fọ ọba olúwe tún olétí jáde so àṣefọ ọba ń dùn tó yìí ẹnì kọ̀ọ̀kan wọn rè sọ̀rọ̀ àwọn bí ọgbọ̀n yẹn kan dẹ̀ dúpẹ́ náà ara wọn wọ́n ṣèlérí ilé fọ ní ìran fojúrí ẹnikẹ́ni rọ̀wọ́n afọ bàbá jẹ́ máa múnú wọn dédé wọn máa sọwọ́ pọ̀ pẹ̀lú rẹ̀ kọ́ máa bọ́ gbé ìlú Ìjẹ̀bú-Òde lókè kó máa tún ga jù wá lọ kí dédé ayé máa jó kọ́ máa yọ fọwọ́ máa wọ̀ fọ ọba tulẹ̀ èyí máa dùn wá ìrànwọ́ Fúṣẹ̀gbùà wọn máa mú ta tòun náà ṣe tẹni kam tó nẹ́sẹsẹ fọ́nlé Lágùnṣẹ̀bí ọba bíi 24 ti jáde níbẹ̀ èrè dẹ́ tó máa jáde náà ilé Lágùnṣẹ̀bí ni èrè ṣe mọ́ ọmọ káfọ́ bí àwọn ọba ẹni ti ṣe nígbà yẹn bójú ti dúdú rẹ̀ ojú ti lànà ìlera máa bẹ́ ṣèpàdé náírà kọ́wé o odindi ìlera kọ́ okú àti rúùfù rẹ̀ ó ti gbàdé lówó déédéé irun adẹ́màfúnṣẹ́ sọ síbẹ̀ rẹ́kù inú ọmọ ọba ikú dùn olùkálùkù ṣèlérí ọ̀rọ̀ máa ṣe sílé yẹn fọ ní pàápàá ẹni ọbí 12 rẹ̀ kákò àròwá kọ́ fọ ọ̀wọ́n ti padà wálé o ọ̀wọ́n mọ̀ fọ bó ń ṣe rírẹ o okòrò ọ̀kọ̀ọ̀kọ̀ lọ náà dẹ́rìí lẹ̀ fọ àwọn ọmọ ìlẹ́fẹ̀ ilé lẹ̀ kọ́ ọ lọ máa ṣe ìpàdé náà jò àti pàápàá abẹnikẹ́nijà ọ̀rọ̀ rí olóògbé Síkírù Káyọ̀dé Adétọ̀nà sọ ẹ lè sọ̀rọ̀ káfọ́ tó fọ ọdẹ ti lọ àwọn onítẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀fọ́ wọn gbọ́ fọ Adétọ̀nà sọ fọ ẹnikẹ́ni lè jẹ olórí ẹbí ilé Fúṣẹ̀gbùà láti gúre àti fọ kéèyàn wá láti dálẹ̀ bí Èkìtì nǹkan àwọn ọba ẹni ṣe àṣìṣe kan jẹ́ kó wọ́ kan dáàpọ̀ mẹ́ni tó náà ara ẹni rí ká mú ọmọ ilé ẹni bá rẹ̀ iye rẹ̀ kó jáde láti Àgùnṣẹ̀bí ilé ńlá eléjò lórí ẹbí ìyẹn rán padà sí o èrò wà nù ilé olè lọ́gọ́rùn-ún 2 àtúgbà tẹ́ǹtì elégbà 100 ènìyàn ìyẹn rà tó táìtàwé o dédé ayé fojú rí káàṣìrò dédé ní wà níbí lẹ́nu dẹ́ẹ̀rán fún dẹni 104 dẹ́ẹ̀rán fún dẹni 104 wọ́n dẹ́ kó kàrò wá ẹni 12 èkó kàrò wá ọ̀pọ̀ wọn láti lè ṣọ́ àwọn ṣọ̀tẹ̀ kọ́ ṣọ̀tẹ̀ fún àwọn tí padà rí central home wọn ilé baba ńlá wọn ilé ìyá ńlá wọn rán wọn padà sílé o kọ́ wọn ti rẹ̀ àrè kọ́ wọn ti lọ bòmù rẹ̀ ojú wọn ti là ọkàn wọn ti là fọ́ kọ́ wọn padà Àgùnṣẹ̀bí wọn o torí ẹ̀ máa burúburú kọ́ wọn mú ọba láti Egure wàá rí Ìjẹ̀bú-Òde local government
ìyẹn lérò fúnpọ̀ yẹn fún lérò nínú kọ́ yá bí omi àdẹ́dùpẹ́ náà ọlọ́run ìdúró tẹ̀ ní àwọn oṣù ẹ̀ wọ́n dúró tẹ̀ ní wọ́n ká máa ṣe lọ wọ́n ilé ń ẹni ní ike bàbá ọmọ ẹ lè ṣe ọmọ náwó o fọ ike bàbá ọmọ ẹ lè ṣe ọmọ náwó o òun ilé bá ńlá wa ni o àti ilé obìnrin àtọkùnrin rọ ilé bá wọn ni bọ́n ti kúrò rèé wọ́n dẹ̀ ti padà ibẹ̀ àdẹ́mi ṣèpàdé lọ ìpàdé tè ní ìkọ́ onírẹ̀ fojú rí o àwọn ni wá dẹ́rọ̀ fún dẹ́nà ọgọ́rùn-ún mẹ́rin àwọn ọmọ ọba àtọkùnrin àtobìnrin kan fọ inú wọn ti dùn wọ́n ti ró òótọ́ ọ̀rọ̀ wọ́n dẹ̀ ti rọ́nà bọ́m lọ. ìkan nínú àwọn tó tún wá ń díje tí wọ́n ń dupò tá à ń sọ yìí ẹ̀já gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn nínú àwọn tí wọ́n ń díje. èmi ni ọmọọba ọ̀kẹ́ owó ọbáfẹ́mi olùṣọ́gà A-Black ní àgùṣẹ̀bí ni mo ti jáde ní ìdílé ìjàdé àrà àgùṣẹ̀bí ilé ńlá fúnṣẹ́gbùwà royal ruling house tí olórí ẹbí wa jẹ́ prince adídùkún ajídàgbà. ìdílé mẹ́rin ló ń jẹ ní ìjẹ̀bú òde. ìdílé aníkìláyà ni wọ́n jẹ tán báyìí tán lò 65 years lórí oyè. nísìnyí báyìí o ìdílé wa ló kàn, ìdílé fúnṣẹ́gbùwà royal ruling house. èmi ọmọọba jàdíàrà ẹnjìnìà ọ̀kẹ́wó ọbáfẹ́mi olùṣọ́gà A-Black mo jáde báyìí o láti di Àwùjalẹ̀ of Ìjẹ̀bú-land torí pé ìyá mi ọmọ Ìjẹ̀bú Òde náà ni nídìílé Ìjàsẹ̀ Elémìlì ní Àwùjọbí. bàbá mi ní Salawudeen Olúyọkùn olùṣọ́gà A-Black tó jẹ Olísà ní 1952 Ìjẹ̀bú Òde. ìyá tó bí bàbá mi ọmọọba Jàdíàrà ni Èrèlú Ojúọlápé Àwáwú. àwọn tí Jàdíàrà bí obìnrin ni 3, Èrèlú Ojúọlápé Àwáwú, àwọn Túyọ̀ àti àwọn Onígarátì wọ́n jẹ́ obìnrin. so ìyá tó bí bàbá mi òun ni bàbá Àlí Balógun A-Black Olùṣọ́gà. ọmọ kan tí ìyá bàbá mi bí nìyẹn kan tó bí àwọn bàbá mi àti àwọn ẹ̀gbọ́n wọn dàrẹ́tì ọmọọba ni wá. tí n bá dórí oyè tí mo di ọba Àwùjalẹ̀ ìṣẹ̀ṣe lágbá o, kò sí ilé tó ní ìṣẹ̀ṣe àbínibí ní ìṣẹ̀ṣe. èmi o ọba tó jẹ́ tí ó máa dún nígbàgbọ́ lórí Muslim tó lẹ̀ nígbàgbọ́ lórí Kírísítẹ́nì àti ìṣẹ̀ṣe nítorí pé àwa ọmọ Yorùbá kọ́ṣọ̀ wa ó permit ká wá ṣe ìṣẹ̀ṣe wa nítorí ká máa ń sọ wípé àwa òṣòro ilé wa o, àwa òṣòro ilé wa o, ẹ̀sìn kan ò pé óye, ẹ̀sìn kan ò pé káwa má ṣòro, àwa òṣòro ilé wa o. gbogbo ẹ̀sìn Ọlọ́run lèmi à ń sìn kí ìlú lè tùbà tó pé ẹ̀sìn ìbílẹ̀ ó ṣe kókó. gbogbo àwọn tó yẹ pé wọ́n ṣe nǹkan sí tí ìlú máa fi tùbà tó bá ti ṣe tí gbogbo Ìjẹ̀bú tó ọkàn wọn máa balẹ̀ lọ́lọ́mà fún wa ṣe ìlú Ọlọ́run. ìkan náà ni wá. ọba Àwùjalẹ̀ is ọba of Ìjẹ̀bú-land. èmi. ọmọ ní ọmọọba Fẹ́mi Òdùbí láti Adébẹ̀rù Agídìgbì ọmọọba Jàdíàrà. bàbá tèmi ní Ọ̀túnba Súnà so Súnà láìní yẹn náà la trace ní ọ̀dọ̀ ọba Jàdíàrà ẹ ṣe lọ ni. pé àsìkò yìí kí olórí ẹbí àti ẹ̀yin ẹ̀sẹ̀ ló ti sùn gbogbo. orúkọ mi ni ọmọọba ọ̀kẹ́ owó ọbáfẹ́mi olùṣọ́gà A-Black ọba Jàdíàrà. inú mi dùn gan fún gbogbo ọdún wọlé nù bẹ́ẹ̀ ni àbí gbogbo wa ìwọ̀n ìyá àkọ́nà mi wá. ìfẹ́ ní àwọn ẹbí yìí tàbí jókòó báyìí ìfẹ́ náà ní ká lò ká jẹ dúpẹ́ lọ́wọ́ lórí ẹbí
kákó wa kẹ̀kẹ́ God bless you ẹ ṣe. ó lè ṣe wo gbogbo ìjókòó yìí gbogbo orúkọ tó ń dá yìí mo ṣẹ̀ṣẹ̀ parí lineage ìṣẹ̀buhari gbogbo wa àjókòó yìí pàṣẹ bára wa tán àmọ́ bá ń fojú òdì ìwúra wa màá mú wo yẹn màá fi sí ọwọ́ lórí ẹbí gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ torí tá a bá tán ọ̀nà ẹbí yìí ó yí ká kárí ibi tí olúkálukú ti wá a máa rí nǹkan tí wọ́n sọ pé àsáwọ̀ àságbà àsá lóríṣiríṣi ṣùgbọ́n a bá ti rí ìgbé tí Ṣọ̀tẹ̀ tí Ọdẹ́dínà tí ojú èké tí gbogbo wọn wà nù ẹ̀ a lè ní doubt orúkọ tèmi ni Ọ̀túnba Gíwá Ayọ̀dèjì Ọ̀ṣínbọ̀gún. ìdílé Ṣọ̀tẹ̀ èmi ti jáde ìyá tó bí mi òun ni alájà Fatima Abike ìyá súnà ọ̀fìjẹ̀bọ́lá ọmọ alájì ìmáàmù ọmọọba Súlè Ṣọ̀tẹ̀ tó jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí àgùṣẹ̀bí bí tó ti ṣe aláìsí tó ti pẹ́. bàbá ìmáàmù náà tó wá jẹ́ ọmọọba Asani Ṣọ̀tẹ̀ tó ní agboolé Ṣọ̀tẹ̀ tọwọ́bọlá ní àdúgbò tí a wà. Asani Ṣọ̀tẹ̀ fún ẹ̀ náà tó wá jẹ́ ọmọ tí Adélòwò tó jẹ́ ọmọ Ọ̀túnba Tìrẹ́yìn ètò jẹ́ àkọ́bí ọba Gàdíà. Ọ̀túnba Tìrẹ́yìn yìí òun ni wọ́n ọ̀gbà tí bàbá ẹ̀ jọba tó fi ṣe Ọ̀túnba gẹ́gẹ́ bí jagunjagun fún bàbá ẹ̀ wá lọ dúró fún olùlọ́tẹ̀ òyìnbó ibẹ̀ wọ́n fi à ń pè bí bọ́dà bí etílé láti máa já àwọn tó wọ́n fẹ́ bá ja ìlú lójà tó fẹ́ bá ja tó fẹ́ bá kó ogun báàlù ló dúró gẹ́gẹ́ síbẹ̀ ibẹ̀ ló tẹ̀lé ló ti gbé adé náà wó yìí ló wá bí bàbá Asani Ṣọ̀tẹ̀ àtàwọn ọmọ tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So lineage to me nìyẹn my name orúkọ sì ní ọmọ ọba Ọlábọ̀dé Kamorudeen Ọ̀nàmúgà. So àbámi pẹ̀lú ábẹ́sì ṣe lọ nílé ẹ̀kọ́ tó pọ̀ láti wá darapọ̀ mọ́ ẹbí padà. I'm grateful for the olórí ẹbí who has stood firmly and steadfast on the issue of this family. Since day one. If you don't know what I do is, when I say here, I'm not here to campaign or to say anything. Whatever I say, you all know it. But I will repeat myself. It will be better. Even Ọ̀túnba Engineer Abata Ìṣẹ́gun Arówólò Ìgbà ìfúnmọ̀ ní Aaron. Akọ́láṣí àdínà ìjẹ̀bú òde Ìjẹ̀bú-Land. And I'm actually of Ìjẹ̀bú-Land. I'm here as one of a candidate from Kubiade family. My lineage is from Kubiade family. Yes, Kubiade family. I'm from the Fashoru side of the Kubiade family. Gbogbo àwọn kábíyèsí wọn ti wá nínú ilé yìí Èdùmàrè kó gbé wọn sáfẹ́fẹ́ rere. Orúkọ tèmi kò yí padà Spiritual Majesty Adégbémi Tajudeen Bello ọmọ Alhaji M. Bello Onítàyà. Èmi lọ́mọ Ajífara Ojófà gbóhùn ọba èyí tó já sí wípé bíbá yìí náà ni gbogbo wa ti lọ. Èmi lọ́mọ Jàdíàrà Oníyanrìn. Tẹ́ bá wo ìtòòrò dáadáa ẹni ṣe é mú lẹ́gùrù ni wọ́n pè ní ìtòòrò lẹ́gùrù dẹ̀ ló ń bẹ níwájú yìí. Olóore gbogbo Ìjẹ̀bú olóore gbogbo Ìmọ̀ọ̀bà kò sí lẹ́gùrù kò sí Ìjẹ̀bú. Ìdílé ìyá mi òun ni ẹni ṣe é mú lẹ́gùrù. Èèyàn kẹ̀ máa nílé iye tó má nílé ibà ilé bá mi rí mo wá rí mo kí gbogbo ìkàlẹ̀ ẹnikẹ́ni lẹ́gùrù bá gbadé òun kó má bàa ilé fìṣẹ̀kù wa jẹ́ dídá ní ẹyọkùnrin àwa wà àtọmọdé ilé àtàgbà ilé àtàrúgbó ilé òun arúgbó ẹni wọn túbọ̀ pẹ́ ní jẹ̀pẹ́ àwọn ìgìrìpá ẹni wọ́n máa yàn kú o
iṣẹ́ ní máa dìṣẹ́ bá a ṣe wá bẹ́ẹ̀ nínú ìwé wá pẹ̀láyọ̀ ká máa padà ilé ilé pẹ̀láyọ̀ ọmọọba tí ń jagun bí ẹrú ẹnikẹ́ni ló ń bá bọ́ sínú wọn ṣá máa gbárùkù tí bẹ́ẹ̀ ni ìdẹ́nirọ́ ọmọọba ṣá máa gbárùkù tí Gàdí Àràrí mi láti Òjọ́fà ẹ ṣe púpọ̀. kábíyèsí orúkọ mi ni ọmọọba Tajudeen Adémọ́lá Bello ọmọ Adésínà Adéojú ọmọ ìjàgbá. lára àwọn ọmọọba náà ni ọmọọba Ọláṣẹ́ní Ọ̀tún láti Adébẹ̀rù, ọmọọba Muisideen Adétòkunbọ̀ Adéwálé Abímbọ́lá láti ìdílé Ọ̀ṣínúgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. díẹ̀ nínú àwọn ọmọọba lẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn yìí. lẹ́yìn tí wọ́n parí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni olórí ẹbí Adédòkun Ajídàgbà gba gbohùngbohùn láti bá gbogbo àwọn ọmọ Oyè sọ̀rọ̀. wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn fún ìṣọ̀kan tí wọ́n sì sọ fún bàbá yìí wípé tí ẹnìkan bá jáwé olúborí nínú àwọn yòókù ṣetán láti ṣùgbà ẹ̀, wọ́n ṣetán láti fọwọ́sowọ́pọ̀ fún un láti jẹ́ kí ìlọsíwájú kó bá ilẹ̀ Ìjẹ̀bú àti agbègbè rẹ̀. bàbá yìí dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n sì lù wọ́n lọ́gọ ẹnu wípé ṣe é púpọ̀ wọ́n kú ọmọ ènìyàn ṣe. wọ́n sì fi ń dá wọn lójú wípé ọba tí Ọlọ́run Elédùà yóò yàn fún ilẹ̀ Ìjẹ̀bú yóò jẹ́ ọba tí gbogbo ayé yóò máa wò lókè, gbogbo àgbáyé yóò sì máa wo irú ọba náà wípé ọba yìí ọba tó dá àwòkọ́ṣe rere ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti ní gbogbo àgbáyé lápapọ̀ ni àwọn yóò mú sílẹ̀ láti inú ìdílé ọ̀wọ́n tí ó sì máa wà nínú ìtàn. Àpàjùlọ ní bíi 100 ọdún sẹ́yìn ni ọba ló ti wọ inú ilé yìí tí ọba náà tún sì padà wá ní ọdún 2025 tí ó jẹ́ gẹ́rẹ́gẹ́ 100 ọdún sẹ́yìn tí irú nǹkan báyìí ti ṣẹlẹ̀, tó sì jẹ́ àtúnkàn ìtàn fún ìdílé Fùṣẹ̀bùwà. bàbá yìí sọ bákan náà fún gbogbo àwọn ọmọ ilé wípé kí wọ́n máa jó kí wọ́n máa yọ̀ nítorí pé nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ó ti wà nínú àkọsílẹ̀ wípé ìtàn sì ti fẹ́ tún ara rẹ̀ kọ ni, nítorí pé ní ìgbà tí oyè yìí ti lọ bí 100 ọdún sẹ́yìn ó padà wá ní déédéé 2025 tí gbogbo àkójọpọ̀ ọdún náà sì jẹ́ 100 ọdún. àpẹẹrẹ rere òun ni eléyìí fún gbogbo ọmọ Fùṣẹ̀bùwà wípé adé náà àwa ló tọ́ sí, ó sì ti padà wá sí ilé ńlá Àgùṣẹ̀bí. bákan náà ni àwọn ẹbí bíi 12 tún darapọ̀ kí gbogbo àwọn àhesọ ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ kí wọ́n má fetí sí rárá, wípé kí wọ́n kọjú wọn mọ́ ohun tí wọ́n ń ṣe. kí gbogbo ọmọ Fùṣẹ̀bùwà ṣera wọn ní òṣùṣù ọwọ̀, kí wọ́n múra wọn bí ọ̀kan ṣoṣo, kí wọ́n sì gbárùkù ti ara wọn, kí wọ́n má sọ ọ̀rọ̀ ara wọn lẹ́yìn débi wípé wọ́n ń jẹra wọn ní ẹ̀yìn ẹsẹ̀, kí wọ́n gbìyànjú láti mú ìṣọ̀kan àti ìlọsíwájú bá ìdílé ẹbí Fùṣẹ̀bùwà. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ látẹnu ọmọọba Tádé Ògìdán. nípa àwọn tí olórí ẹbí sọ àkọọ̀yàn díẹ̀ ìjọba padà sọ́dọ̀ wọn kábíyèsí. nítorí ẹ̀sìn sọ̀rọ̀ àkọ́kọ́ sọ nípa ilé yìí àdúgbò bàbá ọlọ́wà tí wọ́n mójútó kíkọ́ ilé yìí. nítorí ìgbà kan wà tó tó bá rọ̀ àwọn sátádé nìkan ni àwọn máa sún níìsì ìyẹn ò kàn wá mọ́. àwọn tó ń kọ́ nígbà yìí, àwọn tó ń mú owó sílẹ̀, àwọn tó lè sọ báyìí orúkọ gbogbo wọn wà wọ́n sì máa publish or announce pé àwọn tó ń ṣe báyìí. a lè ń bí àwọn èèyàn wọ́n yẹn ń fi orúkọ bíbá ìgbowó kọ́má lọ́wọ́ apárọ́ bọ́wọ́ ìyọ̀kọ́ lábúrò àbí nítorí pé wọ́n ń dá owó kan àwọn tó ń kọ wọn ò complain wọn kọ lọ ìjọsìn lọ ó ní láti sáré ilé ọ̀rẹ́ wọlé. our family house will be our family house. our mothers will do. Mama, I'm doing it. For me, try it. You fail. I fail him. I tell you can't change.
màmá èèyàn ni màmá ẹ̀ kò bá máa tàkàrà tó bá wù ẹ́ kó ti bílíọ̀nìà tí màmá ẹ̀ bá tàkàrà màmá ẹ̀ nìyẹn wọn change màmá so wọn change agbolé ààrẹ ṣe rẹ́bẹ̀rẹ́bẹ̀ ń bí kò sí túnṣe buwa original kò sí diamond kò lè sí túnṣe buwa anything ju túnṣe buwa. Something like all that. But we are not going to go ní lọ sínú argument pẹ̀lú anybody nítorí pé àwọn ti wà recognize kẹ́gbọ̀dì mọ̀ so lágbára ọlọ́wà jẹ́ ní wa mú everybody ti mọ̀ pé ibi pàì ni ọba ti máa jáde so àwọn ọba ń fẹ́ kojú sínsìn mo kọ́kọ́ fi òtítìlé mo fẹ́ bẹ́ẹ̀ a continuous continue olórí ẹbí sọ we are one anybody ní tó máa jẹ ọba lórí lè rí kó tó lórí ọmọ mi so we are one ẹ má jẹ ká bá wa jẹ o ẹ má jẹ ká sígéètì ara wa ẹ má jẹ ká ìwé yìí ọkọ ká sọ pé ẹni báyìí ló ṣe kíní kan ẹ jẹ ká fẹ́ everybody lẹ kó ṣe tiẹ̀ ẹ ká fẹ́ everybody lẹ tó bá ti jẹ́ ọmọ olúlé wa onírààtì lọ́mọba torí yẹn ilé wa lọ́ba ti máa jáde. ó ní ọ̀dọ̀ àwọn obìnrin kan ṣẹlẹ̀ ó dà ó fi ń gbórúkọ wá sókè náà ni táwọn èèyàn máa ń pariwo tó ń sọ oríṣiríṣi ó dà náà ni àdúpẹ́ lọ́wọ́ náà. It is highly impressive the calibre of men seated there. And those who are not even here, and orúkọ wọn, it is very impressive láti inú family wa nínú gbogbo ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó jọba ní Ìjẹ̀bú Òde ìṣẹ̀kùn àbótóbi jù everybody ló mọ̀ yẹn ìkọ́jà ni mo ṣe ń pọ̀ yẹn kámi family mi ni wọ́n lè máa ju méjì mẹ́ta tó máa jáde but ìdílé àti wá. Family tó tóbi ni wá family tó pọ̀ ni wá àwọn kábíyèsí wa tó tóbi ni tó bá ti di bẹ́ẹ̀ ìyàwó máa pọ̀ ilé máa tún kún orúkọ púpọ̀ àti ìwọ ní family because nísìnyí wọ́n sọ ní kíní kan àwọn ọdún máa àbọ̀dé kábíyèsí ọmọ àwọn jáde bí wọn máa fẹ́ ìyàwó 15 billion ní tí ọmọ máa tó 40 gbogbo ọkọ tí ìyá máa wà nínú ní ọmọ padà wọ ìfọdún tọjọ wájú nìyẹn so ẹjẹ ká wọ bẹ́ẹ̀ yẹn pé we are all from the same tree there is nobody here that is your enemy it is important in checking voice message here go try to see everybody kò sí enemy nínú wa we once again have to really appreciate olórí ẹbí because if I was not still as sílẹ̀ pẹ̀lú wọn pé mo fojú mi rí màá sọ pé tí bàbá bá ti dé tí wọ́n ń bínú wọ́n máa pariwo èmi ò lè ṣe é màá ti fi ilẹ̀ tipẹ́tipẹ́ lọ́sọ̀ wàhálà yẹn pọ̀ yóò wàhálà yẹn pọ̀ bí ìlọ́dọ̀ parọ́ fún yín lọ́tù lọ́sì lọ́dọọdúnmọ́ láti lè di ilé yìí mú òun láti ẹ̀ ń wò yìí láti ibi tó ti bẹ̀rẹ̀ sí ibi táwọn àléyìn tí a ní àwọn tó jókòó báyìí aláti dúpẹ́ lọ́wọ́ ní sáà kábíyèsí sáà. Nǹkan tó bá yà mí lẹ́nu jù ni pé àwọn tó ní interest nínú ọ̀rọ̀ ọba wa yìí láti inú bẹ́ẹ̀ wa yìí náà ṣá ẹ̀jẹ̀ àfúrà láti ẹ̀wọ́ ẹ̀jọ̀ àwọn tó ní interest pọ̀ tó lè fi agbára kò lè sí president agbára yẹn tó ilé ìlú ọ̀dọ́gba yìí ti máa jáde sọ dúpẹ́ lọ́wọ́ náà. So, my compliment to all introduce our briefly. Very too much. I just want you to introduce yourself where you come from, just like the way I did it. Orúkọ mi ni Ọmọọba Fẹ́mi Òdùbí. Láti Adébẹ̀rù Akíbíkì, Ọmọọba Yàrá. Bàbá tèmi ní Ọ̀túnba Súnà. So Súnà láì nìyí náà la trace ní ọ̀dọ̀ ọba àjàdí àrà ẹ ṣe gan ni. Bí àsìkò yìí kí olórí ẹbí àti ẹ̀yin ẹ̀sẹ̀ ló ti sùn gbogbo
orúkọ mi ni ọmọọba ọ̀kẹ́ owó ọbáfẹ́mi oníṣọ̀gá ìgbà ọmọọba gàgà. Inú mi dùn gan fún gbogbo ọdún wọlé nù bẹ́ẹ̀ ni gbogbo wa ìwọ̀n ìyá kan náà ló wá. Ìfẹ́ ní àwọn ẹbí yìí tàbí jókòó báyìí ìfẹ́ náà ní ká lò ká jẹ dúpẹ́ lọ́wọ́ lórí ẹbí ká kó wa kẹ̀kẹ́. God bless you. Ẹ ṣé. Ó lè ṣe wo gbogbo ìjókòó yìí gbogbo orúkọ tó ń dá yìí. Mo ṣẹ̀ṣẹ̀ parí lineage ìṣẹ̀gbọ́ani gbogbo wa àjókòó yìí bá ṣe bára wa tán. Àmọ́ bá ń fojú òdì wúra wa. Màá mú wo yẹn màá fi sí ọwọ́ lórí ẹbí gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ torí tá a bá tán ọ̀nà ẹbí yìí ó yí ká rí ibi tí olúkálùkù ti wá a máa rí nǹkan tí wọ́n sọ pé àsáwọ̀ àságbà àsá lóríṣiríṣi ṣùgbọ́n a bá ti rí ìwé tí ṣọ̀tẹ̀ tí ọdẹ́dẹ́ náà tí ojú èké tí gbogbo wọn wà nù ẹ̀ a lè ní doubt orúkọ tèmi ni Ọ̀túnba Yíwá Ayọ̀dèjì Ọ̀ṣíbọ́gún. Ìdílé Ṣọ̀tẹ̀ èmi ti jáde ìyá tó bí mi òun ni alájà Fatima Abike ìyá Súnà Ọ̀fìjẹ̀bọ́lá ọmọ alájì ìmáàmù ọmọọba Súlè Ṣọ̀tẹ̀ tó jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí Àgùnṣẹ̀gùn bí ó ti ṣe aláìsí tó ti pẹ́. Bàbá ìmáàmù yìí náà tó wá jẹ́ ọmọọba Afáni Ṣọ̀tẹ̀ tó ní agboolé Ṣọ̀tẹ̀ tọwọ́bọlá ní àdúgbò tí a wà. Afáni Ṣọ̀tẹ̀ fún ẹ̀ náà tó wá jẹ́ ọmọ tí Adélòwò tó jẹ́ ọmọ Ọ̀túnba Tìrẹ́yìn ètò jẹ́ àkọ́bí ọba Gàdíàrà. Ọ̀túnba Tìrẹ́yìn yìí òun ni wọ́n ọ̀nà tí bàbá ẹ̀ jọba tó kù sí iṣẹ́ Ọ̀túnba gẹ́gẹ́ bí jagunjagun fún bàbá ẹ̀ wá lọ dúró sí òwúrọ̀ tẹ òwúrọ̀ ibẹ̀ ni wọ́n fi à ń pè bí bọ́dà bí etílé láti máa dá àwọn tó bá fẹ́ bá ja ìlú lórí àti tó bá ja tó bá kó ogun báàlù ló gẹ́gẹ́ síbẹ̀ ibẹ̀ ló tẹ̀lé ló ti gbé adé náà wó yìí ló máa bí bàbá Afáníṣọ̀ àtàwọn ọmọ tó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So lineage to me ni my name orúkọ sí mi ọmọ ọba Ọlábọ̀dé Kamorudeen Ọ̀nàmúgà. So àwọn mi ọ̀dọ́ kábíyèsí ṣe lọ nílé ẹ̀kọ́ tó pọ̀ láti wá darapọ̀ mọ́ ẹbí padà. I'm a grateful for the olórí ẹbí who has stood firmly and steadfast on the issue of this family since day one. Èmi tó dúró wájú yìí honestly here I'm not here to campaign or to say anything. Whatever I say, you all know it. But I will repeat myself. It will be better. Èmi ni Ọ̀túnba Engineer Abata Ìṣẹ́gun Arówólò Tuba Ìbùmọ̀ ní Aaron. Afọláṣà Dínà Ìjẹ̀bú Òde Ìjẹ̀búland. And Afọláṣà Òde Ìjẹ̀búland. I'm here as one of a candidate from Tubiade family. My lineage is from Tubiade family. Yes, Tubiade family. I'm from the Fashoru side of the Tubiade family. Gbogbo àwọn kábíyèsí wọn ti wá nínú ilé yìí Èdùmàrè kó gbé wọn sáfẹ́fẹ́ rere. Orúkọ tèmi kò yí padà Spiritual Majesty Adégbémi Tajudeen Bello ọmọ Alhaji Bello Onítàyà. Èmi lọ́mọ ajífara Ojófà gbóhùn ọba èyí tó já sí wípé bíbá yìí náà ni gbogbo wa ti lọ. Èmi lọ́mọ Gàdíàrà Oníyanrìn. Tẹ́ bá wo ìtòòrò dáadáa ẹni ṣe é mú lẹ́gùrù ni wọ́n pè ní ìtòòrò. Lẹ́gùrù dẹ̀ ló ń bẹ níwájú yìí. Olóore gbogbo Ìjẹ̀bú olóore gbogbo Ìmọ̀ọ̀bà kò sí lẹ́gùrù kò sí Ìjẹ̀bú. Ìdílé ìyá mi òun ni ẹni ṣe é mú lẹ́gùrù.
èèyàn kẹ̀ máa nílé iye tó má nílé ibà ilé bá mi rí mo wá wí mo kí gbogbo ìkàlẹ̀ ẹnikẹ́ni lẹ́gbọ̀n àyíbá gbadé òun kó má bàa ilé fìṣẹ̀kù wa jẹ́ dídá ní ẹyọkùnrin àwa wà àtọmọdé ilé àtàgbà ilé àtàrúgbó ilé ọ̀hún arúgbó ẹni àtúbọ̀ pẹ́ ní jẹ̀pẹ́ àwọn ìgbìrìpá ẹni wọ́n máa yàn kú o iṣẹ́ ní máa dìṣẹ́ bá a ṣe wá bẹ́ẹ̀ ní níwèé wá pẹ̀láyọ̀ ká máa padà ilé ilé pẹ̀láyọ̀ ọmọọba tí ń jagun bí ẹrú ẹnikẹ́ni ló ń bá bọ́ sínú wọn ṣá máa gbárùkù tí bẹ́ẹ̀ ni ìdẹnirọ̀ ọmọọba ṣá máa gbárùkù tí Gàdí Àràrí mi láti Òjọ́fà ẹ ṣe púpọ̀. kábíyèsí orúkọ mi ní ọmọọba Tajudeen Adémọ́lá Bello ọmọ Adésínà Adéoṣù ọmọ ìjàdùà. lára àwọn ọmọọba náà ni ọmọọba Ọláṣẹ́ní Ọ̀tún láti Adébẹ̀rù, ọmọọba Muisideen Adétòkunbọ̀ Adéwálé Abímbọ́lá láti ìdílé Ọ̀ṣínúgà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. díẹ̀ nínú àwọn ọmọọba lẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn yìí. lẹ́yìn tí wọ́n parí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni olórí ẹbí Adédòkun Ajídàgbà gba gbohùngbohùn láti bá gbogbo àwọn ọmọ oyè sọ̀rọ̀. wọ́n dúpẹ́ lọ́wọ́ wọn fún ìṣọ̀kan tí wọ́n sì sọ fún bàbá yìí wípé tí ẹnìkan bá jáwé olúborí nínú àwọn yòókù ṣetán láti ṣùgbà ẹ̀, wọ́n ṣetán láti fọwọ́sowọ́pọ̀ fún un láti jẹ́ kí ìlọsíwájú kó bá ilẹ̀ Ìjẹ̀bú àti agbègbè rẹ̀. bàbá yìí dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n sì lù wọ́n lọ́gọ ẹnu wípé ṣe é púpọ̀ wọn kú ọmọ ènìyàn ṣe. wọ́n sì fi ń dá wọn lójú wípé ọba tí Ọlọ́run Elédùà yóò yàn fún ilẹ̀ Ìjẹ̀bú yóò jẹ́ ọba tí gbogbo ayé yóò máa wò lókè, gbogbo àgbáyé yóò sì máa wo irú ọba náà wípé ọba yìí ọba tó dá àwòkọ́ṣe rere ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti ní gbogbo àgbáyé lápapọ̀ ni àwọn yóò mú sílẹ̀ láti inú ìdílé ọ̀wọ́n tí ó sì máa wà nínú ìtàn. Àpàjùlọ ní bí 100 ọdún sẹ́yìn ni ọba ló ti wọ inú ilé yìí tí ọba náà tún sì padà wá ní ọdún 2025 tí ó jẹ́ gẹ́rẹ́gẹ́ 100 ọdún sẹ́yìn tí irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ tó sì jẹ́ àtúnkàn ìtàn fún ìdílé Fùṣẹ̀bùwà. Bàbá yìí sọ bákan náà fún gbogbo àwọn ọmọ ilé wípé kí wọ́n máa jó kí wọ́n máa yọ̀ nítorí pé nǹkan tí ó ṣẹlẹ̀ yìí ó ti wà nínú àkọsílẹ̀ wípé ìtàn sì ti fẹ́ tún ara rẹ̀ kọ ni, nítorí pé ní ìgbà tí oyè yìí ti lọ bí 100 ọdún sẹ́yìn ó padà wá ní déédéé 2025 tí gbogbo àkójọpọ̀ ọdún náà sì jẹ́ 100 ọdún. Àpẹẹrẹ rere òun ni eléyìí fún gbogbo ọmọ Fùṣẹ̀bùwà wípé adé náà àwa ló tọ́ sí, ó sì ti padà wá sí ilé ńlá Àgùṣẹ̀bí. Ọlọ́run adé dúró sí ẹni ọ̀kan nínú Ọlọ́run ọba tó dáre irú oyè ló ń bú mi léèyàn ẹni tí wọ́n jẹ́ lè gbé màmá tó ayọ̀ jáde mo gbàdúrà ẹrù ń bá wẹ́ ayọ̀ ilé àṣẹ àyípadà Ọlọ́run àdúgbò wọ̀rọ̀ ní ẹ̀ṣẹ̀ wẹ́n mọ̀ fún ọdún sípò very fine and beautiful. Bákan náà ni àwọn ẹbí bíi 12 tún darapọ̀ mọ́ ìdílé ẹbí Fùṣẹ̀bùwà lábẹ́ àdarí ọmọọba Adédòkun Ajídàgbà. Ẹ ṣe àdáńtò wọn sì lè. Ẹ wá ìwé ní kábàámọ̀ o. Ojú aṣojú ẹ fi ilé Fùṣẹ̀bùwà bá máa jáde. Ojú èké. Kíni ẹ̀ lẹ́kọ̀ọ́ ìwé. Aṣojú ẹ máa lọ. Alákẹ́ ẹ̀ sí ìwà ìdíjájú àwọn. Olórí ẹbí ó kí ń sá o. Ẹ kú àṣeyẹ agbóhùn ẹ máa ní sọ́ọ́ ìdílé lọ́wọ́ iwájú àwọn ọlọ́wọ́ àwọn kábíyèsí á ti ṣe àdúrà wọn gba ẹ̀ kí gbogbo ẹ̀ ẹ má ṣàkóso àwọn ẹ má ṣàkóso àwọn So
mo dúpẹ́ ní Ọlọ́run pé ìpàdé tá a ṣe ní Àgùnṣẹ̀bí ńlá inú wa dùn gbogbo ọmọ ọba pátá la ṣe self introduction ní ọ̀dọ̀ olórí ẹbí Kusegua Oyaruni house tí ọmọ ọba Adédòkun Ayídàgbàdarí wa gbogbo wa péjú pọ̀ àdẹ̀ ṣe mítìn yẹn ó wà sọ́ẹ́sọ́ àdúpẹ́ so ológun Ọlọ́run ìdílé wa yìí gangan nínú Kusegua Oyaruni house ọmọ ìyá kan náà ni wá ibẹ̀ láti máa yọ ọmọ òye sókè pẹ̀lú ògo Ọlọ́run. Àgùnṣẹ̀bí ńlá ní ibẹ̀ ni ó jẹ́ ancestral house gbogbo àwọn ọmọ ọba pátápátá àwọn tó ń ṣe mítìn níbòmíì ó yé wọn wọ́n ń ṣe lórí ara wọn ni nítorí pé ibi tó yè kàn òun ni Kusegua Oyaruni house ìdílé mẹ́rin ló ń jẹ ọba níjẹ̀bú Òde ìdílé Aníkìláyà wọ́n ti lọ 65 years wọn ò tún lè máa gbéra wọn náà tún fẹ́ jẹ ọba nígbà tó pé orúkọ ìdílé tiwa báyìí Kusegua Oyaruni house ló kàn ibẹ̀ lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run láti máa fa ọmọ òye sókè. orúkọ mi ni His Spiritual Majesty Adégbémi Tajudeen Bello the Enishemu Leguru Elu of Ijebuland Fẹ̀sọ̀gbádé Ojúrí 1 a wà níjẹ̀bú Òde ní Àgùnṣẹ̀bí mo pẹ̀lú ìkan lára àwọn ọmọ Àgùnṣẹ̀bí láti ilé Jàdíàrà èmi lọ́mọ Ajífara Ọjọ́fà gbóhùn ọba èmi ni ọmọ olówó tó joyè méjì pọ̀ ó jẹ Dàgúrèwé Ìdọ́wá ó jẹ Àwùjalẹ̀ gbogbo Ìjẹ̀bú ní tilé toko èmi ni ọmọ mòràmòrà tí ń ra ẹgbà ẹrú lóòjọ́ ẹnikẹ́ni tí a bá mú láti ilé Fùṣẹ̀gbùwà èmi á rọ gbogbo wa pé ká gbárùkù tì í torí pé gbogbo wa lọmọ ọba Ìjẹ̀bú á rójú Ìjẹ̀bú á tùbà ọmọdé ilé wọn á rí jẹ àgbà ilé wọn á rí jẹ àwọn arúgbó wa wọn á túbọ̀ kó wa jẹ̀pẹ́ Ìjẹ̀bú ò ní gbóná tewétewé atare Ìjẹ̀bú kò ní gbóná tegbòtegbò torí pé àṣẹ òrìṣà lẹ́nu mi ọmọ Ìjẹ̀bú ò ní tọrọ jẹ ọmọ Ìjẹ̀bú a ò ní tọrọ mu a máa rí bá ti ṣe a máa rọ́nà gbégbà gbogbo ọmọ Ìjẹ̀bú pátápátá ní tilé toko ibikíbi tá a bá dé adẹni àríjó gbogbo ibi tá a bá ti dé adẹni àríyọ̀ gbogbo apátápátá la máa dẹni àríṣẹ̀yẹ ibi là ń pè ní Àgùnṣẹ̀bí ẹ̀dá ò ní wà kó má lágbolé kò sì sí ẹ̀dá tó máa wà tó ní lórísun orísun gbogbo wa òun leléyìí ibi tí gbogbo wa ti lọ leléyìí agboolé gbogbo wa rèé àwọn kan ń bẹ ní Ọjọ́fà abẹ́ẹ̀gbọ́ àwa nísìnyí ni ọmọ Jàdíàrà ní Ọjọ́fà ọmọ Jàdíàrà oníyanrìn àwa náà ń kì ní ọmọ Ajífara Ọjọ́fà gbóhùn ọba ibi ni gbogbo wa ti lọ Àgùnṣẹ̀bí là ń pè bí kò sí ọmọ Àgùnṣẹ̀bí abẹ́ẹ̀gbọ́ mi Jàdíàrà ló bí Fùṣẹ̀gbùwà ọwá tutù bí òsù òun ló bí Jàdíàrà Jàdíàrà tó wá bí Fùṣẹ̀gbùwà ní kọ́kọ́ ni Jàdíàrà bí o Jàdíàrà bí ọmọ tó pọ̀ ní gbogbo ọba tó ti jẹ Àwùjalẹ̀ kò sí ọba tó bímọ tó Jàdíàrà kò sí ọba tó ní ìyàwó tó Jàdíàrà nítorí ìdí èyí àwọn ọmọ Jàdíàrà wọ́n fọ́n káàkiri kò síbi tẹ́ máa dé tẹ̀ ní bá àwọn ọmọ Jàdíàrà ṣùgbọ́n Fùṣẹ̀gbùwà abẹ́ẹ̀gbọ́ òun ni wọ́n fi gèsè ti orúkọ gbogbo wa torí ní ayé àtijọ́ nǹkan tí ẹ̀gbọ́n bá ti ṣe ó bá àbúrò lára mu nǹkan tí àbúrò bá ti ṣe ó bá ẹ̀gbọ́n lára mu kì í ṣàwọn ọmọ Fùṣẹ̀gbùwà nìkan ló ní ẹ̀tọ́ sí adé Àwùjalẹ̀ torí pé Fùṣẹ̀gbùwà ìkan lára àwọn ọmọ Jàdíàrà ló jẹ́ abẹ́ẹ̀gbọ́ mi nípa ìdí èyí ọmọ Jàdíàrà lèmi ọmọ Ajífara Ọjọ́fà gbóhùn ọba abẹ́ẹ̀gbọ́ mi nípa ìdí èyí gbogbo wa lọmọ ọba o àmọ́ nǹkan tó jẹ mí lógún òun ni pé ẹnikẹ́ni tí adé yìí bá jámọ́ lọ́wọ́ ká ṣe kí ni ká gbárùkù tì í torí pé ilé Fìdípọ̀tẹ̀ ló máa kàn
nǹkan tí Fùṣẹ̀gbùwà bá dẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ yìí abẹ́ẹ̀gbọ́ mi ó dàbí template ni abẹ́ẹ̀gbọ́ torí ọmọdé ò bá tàn ó yẹ kó bá àrọ́bá àwọn ọmọ tó wà láyé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn 65 years tí bàbá wa Adétọ̀nà tí wọ́n lò ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ ibi tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe ń jọba mọ́ agẹmọ tí ò bá dẹ̀ súnmọ́ bàbá ẹ̀ ó máa gbẹ́rù gbàbò míì obìnrin dẹ̀ máa wò ó tó bá ṣépè fún wọn kò ní mú wọn o nípa ìdí èyí mo gba gbogbo wa nímọ̀ràn àtọmọdé àti àgbà ibikíbi tá a bá ń lọ ká máa mú àwọn ọmọ wa dání torí ọjọ́ tèmi kọ́ nítorí ọ̀la ni táwọn bàbá wa ọ̀bá kí má wá wá sí àgùṣẹ̀bí ànímọ̀nà lé nípa ìdí èyí mo gba gbogbo àwọn òbí tí ń bẹ láyé ká máa gbìyànjú ká máa fojú àwọn ọmọ wa mọ nǹkan tó bá ń jẹ́ nǹkan wa nípa ìdí èyí ilé bàbá mi òun ni Fùṣẹ̀gbùwà ilé ìyá mi òun ni Légùrù Àjísà péyàn bá dẹ̀ tún lé ìyá ẹ̀ ṣe ó di dandan kó tún lé bàbá ẹ̀ ṣe àbí adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba mo jẹ ọba nílé ìyá abẹ́ẹ̀gbọ́ láìpẹ́ láì jìnà láṣẹ bàmí Èdùmàrè èmi náà ni máa tún jẹ ọba nídìílé bàbá mi tá bá tún lè yá wa ṣe ó yẹ ká tún ilé bàbá wa ṣe àmọ́ ohun tó jẹ́ pàtàkì fún èmi ni wípé gbárùkù tí ẹnikẹ́ni tó bá jámọ́ lọ́wọ́ ká gbárùkù tí ká. ṣé ẹ rí i pé mánì yìí sọ pé àwọn jẹ ọba nídìílé ìyá àwọn dẹ̀ sì tí máa jẹ ọba nídìílé bàbá so gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ wípé ilé obìnrin ni K1 ti jáde ọmọbìnrin ni K1 so ṣèbí ẹ ṣáà ti gbọ́ báyìí ṣé ẹ ń gbọ́ ọba yìí ẹ̀yin ẹgbẹ́ ọ̀kọ̀tọ̀ ọba yìí sọ wọ́n ní ìyá àwọn níbo ọ̀dọ̀ ìdílé ìyá àwọn làwọn ti jọba gbogbo ṣàlàjọ ń gbọ́. kí ni ká fira wa ṣe òṣìṣẹ́ ọwọ́ ẹyọ kan ká ba lè gbálẹ̀ mọ́ igi kan kò lè ṣe kí ni kò lè dágbó ṣe gbé kémi gbé olórí ẹbí táwa mọ̀ òun ni bàbá wa Ajídàgbà tí gbogbo ayé ń pè ní bàbá Jogbo Ọ̀túnba Ajídàgbà òun ni àwa mọ̀ gẹ́gẹ́ bí olórí ẹbí titi wa abẹ́ gbọ́ mi olórí ẹbí titi wa òun ni Ọ̀túnba Ajídàgbà ní agboolé Fùṣẹ̀gbùwà ní Àgùnṣẹ̀bí ní ilé ńlá ẹ ṣé púpọ̀. ẹ ṣeun gan bàbá wa orúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn tó ń wà. orúkọ mi kò yí padà His Spiritual Majesty Adégbémi Tajudeen Bello the Enishemu Leguru Elu of Ijebu Land Fẹ̀sọ̀gbadé Ojúrí 1 ẹ ṣé olóòtú. orúkọ mi Prince Ọ̀túnba Adédòkun Ajídàgbà olórí ẹbí Fùṣẹ̀gbùwà Ruling House ìdílé kọ̀ọ̀kọ̀ mọ́ba lẹ́yìn olóògbé ọba Adétọ̀nà ti jáde náyé ìpàdé ẹni ráṣẹwé fi ó jẹ́ àfikún dédé yá ti ń ṣe bọ̀ ó dẹ̀ tún fún ẹni náàyè láti ṣàlàyé rí àwọn ọmọ ọba. ní 1952 Ìjẹ̀bú-Òde ìyá tó bí bàbá mi tó bí bàbá mi ọmọ ọba Ìjàdí Àrà ní Èrèlú Ojúọlápé Àwáwú àwọn tí Ìjàdí Àrà bí obìnrin ni 3 Èrèlú Ojúọlápé Àwáwú àwọn Túyọ̀ àti àwọn Onígarátì wọ́n jẹ́ obìnrin so ìyá tó bí bàbá mi òun ni bàbá Àlí Balógun A Black Olúṣọ̀gà ọmọ kan tí ìyá bàbá mi bí nìyẹn kan tó bí àwọn bàbá mi àti àwọn ẹ̀gbọ́n wọn direct. Naomi ló ní bá wí ẹni ní ọ̀nà wo. ọ̀nà wo mà. ṣé mọ̀ pé pásítọ̀ ni ó ní kan tọ́lọ́run fi ṣe fún because ọlọ́run ò ní kó lọ sí ibibẹ̀ yẹn pásítọ̀ ní láti ilẹ̀ ó dẹ̀ mọ̀ pé ilé olórìṣà lòun ń lọ kò yẹ kó débẹ̀ yẹn rárá ṣùgbọ́n ọlọ́run mọ bẹ́ẹ̀ tó fi yọ ọlọ́run ló yọ kúrò. ẹ̀yin èèyàn ẹ wò mo ní màá gbé yín débẹ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin Ọọ̀ni wọ́n ní ọlọ́run ló kó Naomi yọ ọpọlọ́run ló ní kó kú òní ààfin Ọọ̀ni Ilé Ifẹ̀ pé nǹkan míì bá ṣẹlẹ̀ sí i ká ní kò kúrò ní ẹ wà nǹkan kẹ́ fìdílé kẹfì wá fi ti gbọ́ ìyàwó ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti subscribe sórí Gbémi Débẹ̀ ẹ dẹ̀ má gbàgbé láti tan bọ́tìnì anytime bá ti ń post nínú fídíò so ẹ lè má máa rí. kó tó yọ ọba gangan rèé virgin ni ẹ má gbàgbé pé first rumor ni pé wọ́n lè tó lọ wípé Rons Babe ní l'Abuja
So when they brought Naomi and they said she was a virgin, everybody applauded the king because ní ayé àtijọ́ kò ṣe ìsìnyàn tí king fẹ́ kí ni o. Láyé àtijọ́ ọba ò kí ń jàjẹkù. Ọba máa ń jẹ nǹkan tó dùn, nǹkan tó fresh. Ọba lè gbẹ́sẹ̀ lé èèyàn o, ṣùgbọ́n ẹni ọba kó gbẹ́sẹ̀ lé ìdọ̀tí woman. Ọba máa ń gbẹ́sẹ̀ láwọn ọmọ kéékèèké. Àwọn àgbààgbà ìlú, ọ̀tọ̀kún ìlú, wọ́n máa ń fún ọmọ wọn fún ọba. Ní ayé àtijọ́, wọ́n á wo ọmọ wọn tó dájú, ọmọ tó níwà, wọ́n á fún ọba gẹ́gẹ́ bí ayaba. If you concur with me, say yeah, Àjọkẹ́. So when she came in as a virgin, we were all happy for the king. At least, eléyìí kábíyèsí. Inú wa dùn, ayọ̀ wa kún. Bí Naomi ṣe wọlé nìyẹn, olórí Naomi. Do you understand? Since all of them became the wives now, tó ń jọ ń gbé nísìn, mo rí àwọn ìwà kan tí ó pé irú Adéjọkẹ́ Ajíṣebútú yìí. Please, I think you're close to Olori Ashley. And if you're very, very, if you want to be truthful, you know that I love Ashley. I love Ashley because I felt she, ọkùnrin ò lè parọ́ fún mi pé òun máa fẹ́ mi, kó tọ́jú mi pamọ́, kó gbẹ́lò mi wà, kó fẹ́ lẹ́yìn mi. Èmi náà fẹ́ jáde pé èmi náà fẹ́ ọkọ by all means. So Ashley wanted to be known as a wife instead of being a side chick. Most of people call you Wakeba because announce òun náà. So some of them, some are comfortable where they have been placed. Some of them are so comfortable that you take care of me. Okay, I'm your ayaba. They call them ayaba. Ìyàwó ni wọ́n ẹgbà bẹ́ẹ̀. They are comfortable. They don't want to be out there as a ceremonial wife. Do you understand? So most of them are there and they are comfortable like that. Do you understand? But she felt that no, I want to be crowned a queen. And so she was lucky to have been picked. Because what told the what are you told? See there? So she was picked to be one of the queens. And so bó ṣe di ìyàwó nìyẹn pẹ̀lú àwọn tó kù. Ṣé wá rí nǹkan kan tí mo kò fẹ́ mọ̀? For everyone that you are close to these queens, two of them especially, Queen Ashley and Queen Tope. Guys, I don't know if you watched everything that happened during this 10th year coronation. It was so obvious that the two of you in that palace, you're making your, you're not conducting yourselves well like queens that I used to know. Do you understand? I used to love you, Ashley, because mo believe you wanted it and you got it. But bẹ́ẹ̀ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láàfin yẹn, ẹ ṣe yàmàyàmà, ẹ ṣe bí ẹni tí ẹ kàwé. Aside the two of you, if you all want to know the truth, and to close mọ́ kábíyèsí jù, òun ni Olórí Rónkẹ́. Olórí Rónkẹ́, you could see even this particular party. Ojo ko ba ko wo gbogbo wọn ní bí ìgbà tẹ́ pé kí ló ń ṣe yín tẹ́ ń ṣe yàmàyàmà. Olórí Rónkẹ́ go, you see that Kábíyèsí was trying to even bring her close. Every opportunity tí Kábíyèsí bá ní, ó máa fẹ́ sáré mú Olórí Rónkẹ́ mọ́ra. It got to a point that you could see now that she was not happy. There was one time tí Ìyá Ìbejì, that's Toby, came, and Toby was just like, kí ló ń ṣẹlẹ̀? Toby tó ti jẹ́ ọmọ kékeré láàrin gbogbo yín. Toby is the youngest among all of you. Adélébọ̀ ni wọ Tọ́pẹ́, Adélébọ̀ ni wọ Ashley. Both of you were married before you got married to the king. So you had your issue with your former husbands and you left and you got married to the king. Good. But bẹ́ẹ̀ ṣe ẹ ṣe bí gbà tẹ́ pé ẹbí ọmọ tí ojú ọ̀rọ̀ lárí. Tọ́ba lẹ́ni tí Kábíyèsí lọ́ọ̀fù jù, Olórí Rónkẹ́ ni, ó yẹ lọ kú. You, both of you, you were just so tacky.
She was not happy at all. There was one video that was going viral and it was hidden. When Mariam was in the palace, there was one day they were having one party. Big one Ashley she came in. Tebalowo, my have post picture video and Lenny. All that about no what sick abuse be kilo she don't shell you go. Kill a now. Do you understand? So, méjèèjì bẹ́ ṣe ṣe ní this particular party. I don't know what was going on and what you were trying to achieve for that party. But your conduct was bad. Olórí Tèmítọ́pẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó dàgbà oge kan tẹ̀ wá ta léwọ̀. I saw Kábíyèsí was the last party he had, his birthday. He had to push you away. Lójú gbogbo èèyàn. Olóńjó, ó ṣe báyìí bí ọmọ aláta. Kí ló dé? Ah, ó bùtù báyìí pé lórí mo ń bá sọ̀rọ̀, ẹ má bínú mọ́ sí. Adéjọkẹ́ Adétúbú, I do not condone this. Please, can you delete that? Like please just get out of my. I'm not for that rubbish. Please. Yes. I tún sọ̀rọ̀ fún ẹ látẹ̀kọ̀. Kí ló kàn mí pẹ̀lú ẹ̀ mo mọ̀ ẹ́ rí ni. Do you get me? Ẹ kò ń ṣe bí gbàtẹ́ pé ẹ ṣe not you. Tèmítọ́pẹ́, they said she studied somewhere in Cambridge. That's a big school. That's a big university. But lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ kò ń ṣe bó ṣe wù yín. Àkílódé ó ti pọ̀ jù now. Hey, take it easy. Olórí Mariam is coming back. She's coming back with the good news. Nobody can displace her. Please get that right into your skulls. Olórí Mariam is coming back with good news very, very soon. Hello, Joko. Take it easy. Ìwọ Ashley tó ń kọ epistle pé ọmọ ẹni next ọba àbí the crown prince or whatever. No, the ní sùúrù ó fẹ́ padà dì ní kó tó kú ni. Crown prince báwo? Take it easy. You did birthday cake. O tún gbé photo Kábíyèsí o tún ti gbé síbẹ̀. Kábíyèsí gbà tó wà ní 1 year old. I mean, it's too much. Because of the fact that you have seen that Mariam is not there.